kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run káàkiri àgbáyé pátá wípé ojú tẹ́ fi ń wò ní fọ́, ojú tẹ́ fi ń gbogbo wa kò ní di láṣẹ lọ́wọ́ Olódùmarè, láṣẹ lọ́wọ́ Ifá. Gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáláyé ẹ dákun ẹ wá gbà wá, ẹ gbà lọ́wọ́ Mufti, ẹ dákun ẹ gbà wá lọ́wọ́ Mufti àtọ̀gá rẹ̀. Fọ́nrán yìí ni Mufti ṣe láti jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó mọ̀ pátápátá pé àwọn fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ Mùsùlùmí ni. Wọ́n fẹ́ Islamize ilẹ̀ Yorùbá kó dàbí ilẹ̀ Haúsá ni. Tó bá ti tí Mufti bá sọ̀rọ̀ tó sọ ìtàn ń wà sí ẹ̀sọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ irúfẹ́ tó ṣẹlẹ̀ yìí tá a ti sọ̀rọ̀ lé lórí tó ṣẹlẹ̀ ní Haúsá. Ohun tó fi balẹ̀ Haúsá jẹ́ dìsìn gẹ́gẹ́ ni bàbá dáadáa, bàbá ń jẹ́ Akíntóyè ni wọ́n sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà lọ, ṣẹ̀ríà kóòtù nílẹ̀ Yorùbá yípa àwọn ò fẹ́, ipe gbogbo ọmọ Yorùbá ò sì fẹ́. Èyí ló mú Mufti wò ó sọ èròǹgbà tí wọ́n ní fáwa Yorùbá gangan jáde lórí ṣẹ̀ríà kóòtù àti ṣẹ̀ríà lọ tọ́lá fẹ́ gbọ́lẹ̀ Yorùbá. Torí ààrẹ náà ò fẹ́, kódà lára àwọn ọmọ Mùsùlùmí ẹgbẹ́ wọn ò fẹ́. Ó mọ̀ pé gbogbo ọmọ Yorùbá ẹ gbà wá o, ẹ rà wá kalẹ̀ o. Mufti ìwò sọ wípé gbogbo èròǹgbà ṣẹ̀ríà kóòtù ṣẹ̀ríà lọ àwọn ni pé báwọn ó ṣe sọ gbogbo ilẹ̀ Yorùbá pátá di Mùsùlùmí táwọn ó sì máa lo ṣẹ̀ríà lórí gbogbo wa, nígbà tó jẹ́ pé wọ́n ní oníṣẹ̀ṣe àwọn òní ṣẹ̀ríà kóòtù ṣẹ̀ṣe, wọ́n ní kìrìsìtẹ́nì náà wọn òní ṣẹ̀ríà kóòtù sí kìrìsìtẹ́nì, wọ́n nípasẹ̀ díẹ̀ yìí Mùsùlùmí nìkan tó ní ṣẹ̀ríà kóòtù òfin Mùsùlùmí làwọn ó sì lò fún gbogbo wa. Wọ́n wá lẹ́nu onípọ̀n láti ń gbọ́pọ̀n ẹni ọlọ́fà mọ́tà ti dùn ẹgbọ́ lẹ́nu Mufti wò fún rẹ̀ in tó sọ nípa bọ́n ti fẹ́ kó gbogbo ilẹ̀ Yorùbá lọ sóko ṣẹ̀ríà kóòtù ṣẹ̀ríà lọ ẹjẹ́ àjọgbọ́. Àwọn ọmọ Haúsá wọ́n bẹ lọ́dọ̀ wọn, Ìlọrin bí wọ́n béèrè ẹ̀ wọ́n bẹ lọ́dọ̀ tiẹ̀ náà. Àwọn ò tí ì béèrè ni àwọn ẹ̀sẹ̀ ń béèrè báyìí ni ibùn lẹ́sẹ̀ tá à ń béèrè yìí Muslim ní nǹkan ọmọ pé alẹ́ tọ̀ rẹ̀. Àwọn ẹmẹ́yẹ Mùsùlùmí wọn ọmọ túmọ̀ rẹ̀ gbogbo àwọn tí ń dapò àwọn ọmọ túmọ̀ ẹnu àwọn tó mọ̀ túmọ̀ rẹ̀ wọ́n kéré gan-an wọ́n wá ń lo àwọn tí ọmọ túmọ̀ rẹ̀. Àwọn tó mọ̀ túmọ̀ rẹ̀ àwọn láwọn tó yẹ pé wọn ò fẹ́ kí Islam gbérí wọ́n mọ̀ tó mọ̀ ṣẹ̀ríà kóòtù. Àwọn tó fẹ́ takò gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn gan ò sọ̀rọ̀ jù bẹ̀ tí wọ́n ń wá gbogbo ọ̀nà pé kí ṣẹ̀ríà yẹn kọ́mọ̀ sí kíni kọ́ má gbèrí kí ló dé. Ẹ dákun méjì débi tí ẹ máa gbọ́ tí mo lọ o ṣáàdé ibi tí mo lọ yín sọ̀rọ̀ sí o ẹ máa gbọ́n tó ń wí o ẹ dákun ẹ bá ń tẹ́ sílẹ̀ sí tó ń gbọ́ kẹ́ ẹ gbọ́n tó ń wí dáadáa. Torí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ṣàkíyèsí tó sọ wọn ò ṣàkíyèsí ẹ̀ wọ́n yìí sí lájẹ̀ndá wọn tá a ti sọ̀rọ̀ ní pẹ́tipẹ́tipẹ́ ẹ dákun ẹ bá ń tẹ́ sílẹ̀ kẹ́ ẹ bá gbọ́n tó wí dáadáa ẹ dákun ẹ má bá mi lọ. Torí Islam gan tó ń gbérí gan ó ń bí wọn nú bí àwọn Mùsùlùmí àti ẹ̀pọ̀ tó bá ṣe pọ̀ tó yìí ẹgbẹ́ ìsìn ó ń bí wọn nú ẹni tí Islam ń bínú ní má bínú ṣẹ̀ríà àwọn yẹn dẹ̀ gbọ́n wọ́n mọ̀ ọ̀rọ̀ sọ wọ́n mọ̀ gbà tí èèyàn máa ń sọ wọ́n mọ̀ nǹkan plan elite ni wọ́n ẹgbẹ́ ìsìn àwọn gangan ní takò ṣẹ̀ríà ṣé wàá ráwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń yọjú yìí kódà tí gómìnà kan tẹ́ bá gbọ́ pé gómìnà kan takò ń gan ọmọ tó máa ṣẹ̀ríà tó tó bá mọ̀ ìwọ́n mọ̀ pé kò ní ìdíkò wọn takò ó yẹ kí gómìnà yẹn kọ́kọ́ kàn sí àwọn lọ́ọ̀yà rẹ̀ pé ẹ̀dọ́ ṣẹ̀ríà táwọn Muslim béèrè kí ni túmọ̀ rẹ̀ náà tí wọ́n bá fún wọn kí ni wọ́n máa ṣẹlẹ̀ kò sí gẹ́rígẹ́rí ńbẹ̀ kò sí gọ́wọ́gọ́wọ́ ńbẹ̀ gbogbo tí mẹ́rin ojú pé nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin ara wa Islamic personal law nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin ara wa tí ọ̀kan tó ṣẹlẹ̀ láàrin Mùsùlùmí ni kò kán tẹ̀wé rí o léèta ń wí sẹ́ni bí tí wọ́n ti lè gé orí ibi tí Islamic government bá sí kíni tí ọ̀wà sí nǹkan mi bẹ́ẹ̀ ju ẹ̀sìn Islam lọ. Irú nation tí àwa Muslim bá rọwọ́ mú níbi kan tẹ́pá jẹ́ 90% Christian wa jẹ́ 10% lápòjúwe sẹ́ni pa ti rọwọ́ mú báwọn Islamic law láàmà fi dárí gbogbo ìlú yẹn. Bí a kì í túmọ̀ rọ̀ kí n ṣe kámi tuntun gbọ́ ó sọ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ tá a ti sọ tipẹ́tipẹ́ ni ó ní àyíká ó ní táwọn fẹ́ kí Islamic law ó ṣe ni pé àyíká táwọn bá jẹ́ 90% tí Kristẹni àbóníṣẹ̀ṣe tó máa kúrò àwọn pọ̀ tó máa jẹ́ 10% irú àyíká wọn Islamic law làwọn mọ̀ lò lé wọn lórí ẹjẹ́ kun mo fẹ́ ká ṣàkíyèsí sáà nìyẹn dáadáa. Irú nation tí àwa Muslim bá rọwọ́ mú níbi kan tẹ́pá jẹ́ 90% Christian wa jẹ́ 10% lápòjúwe sẹ́ni pa ti rọwọ́ mú báwọn
Islamic law láàmà fi dárí gbogbo ìlú yẹn. bí tí mo lọ gbogbo ẹ̀yọ́ olùfẹ́ wa ẹ̀nẹ̀ dáàmú ẹ ṣé mo dúpẹ́ ẹgbọ́n tí mo fù ti wí ó ní lápèjúwe tí wọ́n gbé ṣẹ̀ríà lọ wá sílẹ̀ Yorùbá tí Muslim bá jẹ́ 90% ó kàn sọ 90% ni as far as Muslim bá jẹ́ 60% wọ́n ní káwọn mọ̀ pé nínú agbègbè wọn o Christian tó wà láàrin yẹn àti oníṣẹ̀rí tó wà láàrin yẹn Islamic law náà ni Islamic court náà ó fi mọ̀ darí wọn ṣé tí mo sọ yẹn adúlọ̀ tó sọ yẹn àwọn èèyàn kẹ́ gbọ́rọ̀ lágbọ́nù wọn ò tiẹ̀ ṣàkíyèsí tó gbé dání gángan ó ní tí Muslim bá jẹ́ 90% tí Christian bá jẹ́ 10% ó ní Islamic law làwọn fi mọ̀ darí wọn àyàfi ìgbà tí Christian bá tó wá wò pé àwọn náà ti gbé pé àwọn náà fẹ́ gbé lọ tiwọn wá ẹ jọ̀ọ́ ṣé ìjọ tí Christian ti wà ǹjẹ́ Christian gbé ẹni lọ kankan kalẹ̀ wípé lọ táwọn lónìí ìlú Christian rèé ǹjẹ́ àwọn oníṣẹ̀ṣe sọ pé yá o lọ́ọ̀kan ni o ká fi dá òfin Nàìjíríà nù wípé yá àti gbófin ti wà kalẹ̀ nígbà tó jẹ́ pé ìlú tẹ́ pé ìlú ẹlẹ́sìn púpọ̀ ni a ní Christian ní a ní Muslim ní ṣẹ̀ṣe tí Nàìjíríà fúnra rẹ̀ ṣe ń gbọ́ kékeré bá Nàìjíríà kù lófin tí Nàìjíríà rẹ̀ wá fúnra ẹ̀ wá lófin tí ó wà lábẹ́ òfin Nàìjíríà ọ̀nà wa ló gbà jẹ́ bẹ́ẹ̀ tó fi wá jẹ́ pé mùsùlùmí nìkan ló wá ń wá káwọn tó gbé òfin tiwọn lé òfin Nàìjíríà lórí kò wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o nítorí wá nù o ó wá sọ pé agbègbè agbègbè táwọn bá fi rí 90% ó kàn wí pé tí Christian bá jẹ́ 10% òfin Islam làwọn ò máa lò lé Christian àbóníṣẹ́ tó bá wà níbẹ̀ lórí sẹ́yìn pé bóyá kò sẹ́yìn pé pé ìlú tí ò ti sí òfin lẹ́tẹ̀lẹ̀ Nàìjíríà ti lófin tẹ́lẹ̀ tá à ń tẹ̀lé táìpé tí ò ti sófin lẹ́tẹ̀lẹ̀ á ní pé nígbà tí ìlú tí ò sófin ẹ̀sẹ̀ ò sí ń bẹ̀ gbogbo ìlú ìjọba ìlú ti rí pé ìlú ẹlẹ́sìn púpọ̀ ni wá àìsẹ̀ ẹlẹ́sìn kan wọ́n wá ń lo òfin táwọn ìlú tó ti gbọ́n tí wọ́n ń lò ẹ̀yin wá sọ wípé o gbogbo environment tẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ bá ti wá o ẹ̀yin náà gbófin ti yín jáde ẹ wà ní mind bóyá Christian àbò oníṣẹ̀ṣẹ̀ wà ń bẹ̀ so fún àtúwájẹ́ pé ẹ̀yin lẹ́pọ̀ jù òfin lẹ́ẹ̀mọ́ fi darí gbogbo àwọn yòókù tó wà ń bẹ̀ ṣé ń gbọ́ ìjọba Nàìjíríà ṣé ń gbọ́ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu ẹ dákun ẹ bá bójú wọ́wọ́ ẹ̀ ṣé ń gbọ́ àwa torí pé àwọn àjọmọ ọkọ làwa fi ń pariwo torí òfin eléyìí ti ṣẹlẹ̀ ní Haúsá wọn ti ń lò báyìí ẹ sáà mọ Hisbah ò ní lọ lu mùsùlùmí tí ó iṣẹ́ tí àwọn Hisbah ń ṣe ni pé mùsùlùmí tó bá ti jọ̀sán kìrìsìtẹ́nì tó bá ti jọ̀sán nílẹ̀ Haúsá ní Kano Hisbah ó gbọ́ gbé wọn ó lù wọ́n sì tì mọ́lé. Hisbah yẹn torí pé ṣẹ̀ríà wà ń bẹ̀ náà fi lo Hisbah wọ́n wá ń fi òfin torí pé wọ́n gbé ibi tí mùsùlùmí bá ti wà wọ́n fẹ́ kí gbogbo ẹ̀wọ̀n tó wà ń bẹ̀ wọ́n ṣe Islam torí ẹ̀ náà ṣe gbé Hisbah dìde wípé kó mọ báwọn kìrìsìtẹ́nì tó wà ní Kano tó wà ní Maiduguri kó mọ bá wọn wí mo ibi àjẹndà tí mùsùlùmí gbé dání nìyẹn ìlú tó bá ti wà kó jẹ́ pé àwọn ni wọ́n mọ darí ibẹ̀ ó ní mùsùlùmí sọ yìí pé táwọn bá fi lè ní 90% ó kàn mọ̀mọ́ sẹ́nu kù sọ 90% ni tí mùsùlùmí bá fi lè ní 60% èyí táwọn fẹ́ ni pé kó jẹ́ pé gbogbo yín lẹ́mọ̀ ṣe Islam òun lẹ́gbọ́n tó sọ yìí wípé táwọn bá ti ní 90% òfin tàwọn yẹn làwọn mọ lò lé wọn àwọn oníṣẹ̀ṣẹ̀ àtàwọn kíṣẹ̀ tó kù tó wà ń bẹ̀ wọ́n lọ́fin tàwọn yẹn làwọn mọ lò lé wọn lórí nílùú sí èso ẹlẹ́sìn kan wọ́n ti wá ṣe kínní nílẹ̀ Haúsá wọ́n ti fi sọ gbogbo Kánò di mùsùlùmí ṣé kò sí Christian Kánò ni gbogbo Kánò tó wà ní Christian báyìí wọ́n ti lé wọn dànù torí wípé wọ́n ti gbé òfin tí wọ́n lé àwọn Christian lórí nígbà tó yẹ pé níbẹ̀ yẹn wọ́n rí pé àwọn ti ní 90%. Ibi tí mo wá lọ rèé gbogbo ẹ̀yin ọmọ Ìwó tẹ́jọ́ ọmọ ọkọ̀ Òwò tẹ́wà káàkiri àgbẹ̀rẹ̀ pátá ibi tí mo lọ rèé wọ́n ti ń wù yẹn ń wò Mùfùtí àtọ̀gá rẹ̀ ọmọ Fúlàní ẹrú Fúlàní tó gbéṣẹ́ fún wọ́n ti ń wù yẹn ń wò wọ́n rí pé àwọn ti ń pọ̀ ìdí ní tó fi sọ pé ní Ìwó àwọn fẹ́ kí Sharia court Sharia law kó fi ìdí múlẹ̀ ní Ìwó ìjọba Nàìjíríà gómìnà Ọ̀ṣun state Adeleke níbo lẹ wà
ẹgbọ́n tí ọmọkùnrin wí torí gómìnà Ọ̀ṣun state gan Adeleke kìrìsìtẹ́nì ni kí àwọn aṣọ pé òun fẹ́ sọ Ìwó di Islamic town ní tó sọ fún wa ní sí pé tí 90% táwọn máa fi lè achieve 90% Muslim ní Ìwó gbogbo church tó wà ní Ìwó mú lè wọn dànù gbogbo Christian tó wà ní Ìwó mú lè wọn dànù torí Sharia law kò fàyè gba church or Christianity ẹ lọ gbogbo ìlú tán ní lọ Saudi Arabia kò fàyè gba church náà kò fàyè gba kẹ́ practice Christianity ẹ lọ gbogbo àwọn countries tán ní lọ Sharia law kò fàyè gba Christianity or ẹni ẹ̀sìn mìíràn except Islam gómìnà Ọ̀ṣun ó sì jókòó bẹ́ẹ̀ tẹ̀tẹ̀rẹ̀ ó sì ń wòran ó tásìkò tí mi ó sọ̀rọ̀ ní o kì í sára ọkọ ní tápẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun pé Rashidi Ìwó àti Mufti rẹ̀ wọ́n ní ilẹ̀ Yorùbá lára kì í sára ọkọ tápẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni gómìnà kan pàkọ́ ni bóyá Rashidi Ìwó ti lágbára ju gómìnà lọ ni o àbí Mufti Ìwó ti lágbára ju gómìnà lọ ẹ ti wá gbọ́n tí wọ́n sọ jáde lábẹ́ẹ̀lú tó ní gómìnà wípé táwọn bá fi lè dín 90% ní ìsìn báyìí àwọn ó gbé òfin tàwọn láwọn Kristẹni tó wà ní Ìwó lórí dájúdájú gbogbo àwọn Kristẹni tó wà ní Ìwó wọ́n fẹ́ lé wọn dànù wọ́n sì dúnkòkò yìí lábẹ́ẹ̀lú tó ní gómìnà ṣé ọba àlú ti wá lágbára ju gómìnà lọ ní báyìí torí kò tiẹ̀ fẹ́ yé wa mọ́ asámọ̀ pé ọba àwọn kan ò ní jẹ láì pé bóyá gómìnà bá nímọ̀ sí gbogbo bílù Ìwó town bí ó ṣe di ìlú Islam làwọn gbé lérí torí ní bí wọ́n ń sọ̀rọ̀ ní Ìwó ní ìsìn báyìí tábà ní parọ́ tán yìí mùsùlùmí bẹ́ẹ̀ tí wọ́n 60% 40% tó kù oníṣẹ̀ṣe àti kìrìsìtẹ́nì ni 60% bá ti àtó bí 60% ń bẹ ṣé kìrìsìtẹ́nì jáde sọ̀rọ̀ kìrìsìtẹ́nì ò ní sọ̀rọ̀ oníṣẹ̀ṣe náà ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ ni mẹ́rin wá lórí oníṣẹ̀ṣe tó wà ní Ìwó tó fẹ́ kojú mùsùlùmí ní Ìwó olórí wọn ń wò ní ìsìn ó sì wá rán agbẹnugan rẹ̀ jáde láti mọ̀ sọ gbogbo ayé pé àwọn gbé ṣẹ̀ríà yìí wá torí pé táwọn bá fi lè pọ̀ wọ 60-70% òfin tàwọn làwọn ò máa lò lé gbogbo ẹni tó wà ní Ìwó pátápátá lórí gómìnà wà lọ́sùn o gómìnà orí gbèsè kankan gbélé látijọ́ yìí àwùjọ ẹ̀yin lọ́ba náà wà ń bẹ̀ ẹ̀rí gbèsè kankan sí lẹ́yìn tí bàbá Ògúnwùsì gbàgbé máìkì táwọn ẹ̀kẹ́ bàbá Olúwo mo kí yín o ṣé tó yẹn tí wàá tu drone Ọọ̀ni lọ ni tásojú Ọọ̀ni tó bá ń bẹ nísìn tán bá tún ráwọn ilé yìí tán fẹ́ tẹ́lẹ̀ Yorùbá rú yìí àwọn fúnra wọn ò tún máa gbọ́n ni bí káwulẹ̀ náà bẹ̀ sàpàkátàrà láti tọ́ aṣojú Ọọ̀ni tó wà bẹ nísìn torí agbára tí ń jágbára Ọọ̀ni èmi ò rò pé wà nínú ẹni tó wà bẹ nísìn torí àwọn Ọọ̀ni àná ẹ̀rù jẹ̀jẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ yẹn kẹ́ ojú ẹ̀ táfẹ́ ojú wájú Ọọ̀ni wojú Ọọ̀ni tí ipọ́ ní àmọ́ náwọ́ sí ìwọ̀n àmọ́ lu àṣík Ọọ̀ni ní wàdó làwọn ọmọ kó àmọ́ sọ yẹ́kẹ́yẹ́kẹ́ sí làáfà àwòrán kó wàdó àmọ́ sọ pé bí àmọ́ sọ̀rọ̀ níwọ́ kan ìlú kéréje kan lọ́sùn tó jùfẹ́ lọ ó wà mọ́ wá bí ó ṣe da àlàáfíà ilẹ̀ Yorùbá rú káwọn ọba tí fọba jẹ sí wà ń bẹ̀ táwọn ọba tí fọjá jẹ bí Ọọ̀ni àwọn ọba olóyè aládé gbogbo wà ń bẹ̀ tẹ́nìkan sì fẹ́ da àlàáfíà ilẹ̀ Yorùbá rú àwọn kò ìsákèésí o ṣùgbọ́n gbogbo àkéyìí ti wá lọ́pọ̀ lójú ọ̀pọ̀lọpọ̀ bí ẹni pé bóyá èèyàn ń táwọn sórí adé àbí èèyàn ríyàn fi ni bá kèsẹ̀ sí wá sí ọjọ́ lójú tí ọ̀pọ̀lọpọ̀ nù ṣùgbọ́n àwọn pàyè á pé gbogbo ìsákèésí dìgbòlúgì ìlú Ìwó ó ń dojú tìǹà Yorùbá ó ti wá mú Mufti rẹ̀ Abẹ́síkáwọ̀ wọ́n ti wá sẹ́ẹ̀dì mẹ́sẹ̀jì sí gbogbo ìran Yorùbá báyìí bàbá Akíntóyè ló sọ̀rọ̀ ní Mufti fi fèsì
ló wá sọ fún gbogbo ayé tí ó jẹ́ kí gbogbo mọ̀ pé ní àyíká agbègbè táwọn bá fi lè wọ 80, 70, 90%, òfin ṣẹ̀ríà làwọn ọmọ lò lé gbogbo ayé lórí. Ó tí mo sì sọ láti jọ yìí nígbà tí wọ́n ń pariwo ṣẹ̀ríà mo ló ti ṣẹlẹ̀ nọ́ọ̀tì. Ẹnikẹ́ni ìlú tó wá ní ṣe ṣẹ̀ríà, mùsùlùmí ò mọ lọ́wọ́ agbára lẹ́yìn ìlú lẹ́yìn ẹ̀sìn yòókù lórí. Tá fi lè rí ṣe ń wò ó, mo ṣe lu ìlú, mo tún ṣe lu yòókù náà, wọ́n bọ́ sẹ́yìn. Ẹ sáàmọ̀ táwọn mùsùlùmí fi ojú ọba àsẹ́yìn rí báyìí, wọ́n bọ́ sẹ́yìn. Àwọn tọ́lẹ̀tì Ayílára, àwọn náà bọ́ lógun mọ́sọ̀. Ẹnìkan wá pè mí ó ní àwọn oníṣẹ̀ṣe akọ̀mọ́ pariwo ní àṣègbésẹ̀. Ṣé ká ìgbésẹ̀ ò lẹ́fẹ́ ká ṣe tí ò ní sọ pé à ń dá lùrú? Tó lè rìn bí táwọn àbá fojú sí o, táwọn mùsùlùmí fi pọ̀ tó báyìí, tán fi ń domi àlàáfíà lẹ Yorùbá rú. Níbo ni àwọn bàbá tó lè mímọ́ bí tó fojú sí táwọn Yorùbá tó jẹ́ pé in tí kò sílẹ̀ nílẹ̀ Yorùbá rí, díẹ̀díẹ̀ náà ń kún gbé wọlé, díẹ̀díẹ̀ náà ń gbé wọlé. Lẹ́yìn àwọn bàbá wa, wọn ò gbé ìgbésẹ̀ ipá wọn fẹ́ gbésẹ̀ rí àwọn ilẹ̀ Yorùbá rí. Wọ́n ní káwọn bàbá wa yẹn ti lọ, wọ́n á rí pé ó dà pé ó ti kọ ayé àwọn ọmọ táwọn ti ẹ̀mọ kan nísìn. Ẹjá jù sí wọn wò. Wọ́n wá jù sí wa wò. Wọ́n jù sékìtì, ó wọlé. Àwọn Èkìtì ti sùn lé kí wọ́n tó jára wọn. Wọ́n jù sọ́yọ́, Ọ̀yọ́ ò tẹ̀rí ìgbà. Táyé pé wọ́n rí ọba ẹ̀ tó fẹ́ fi jẹ, ọba tí ń gbówó tó fẹ́ fi jẹ, apọ́n fi jẹ, Ọ̀yọ́ náà ò tẹ̀rí ìgbà. Ọ̀rọ̀ Boko Haram, Fúlàní bandits, Icemen tó ń bọ́ wa jà lórí Yorùbá àti ìrìyànjú. Kẹwàá tún gbéṣẹ́ rí àwá òfin tí ó sọ̀pọ́ọ̀tì Boko Haram, òfin tí ó sọ̀pọ́ọ̀tì Icemen bandits, ẹwà fẹ́ fi finish ilẹ̀ Yorùbá. Ẹwà ni àwọn kan tún wá ń gbé lérí, wọ́n ń gbé léjú, gómìnà sì ń wò wọ́n. Gómìnà ẹ sì ń wò wọ́n, ẹ múra síjó ti gómìnà ẹ múra síjó, ẹ mọ̀ wò wọ́n. Bí ìdìbò alára ẹ̀ tán torí ìdí ní ọjà tó bá sì bàjẹ́ lórí ẹ̀yìn yìí tí ó wà lóǹtàn náà ni. Torí èyí tẹ́ fi dé lórí wọ́n wo ìní ìsìnbáyìí, ẹ mọ̀ rò pé ọmọ ọkọ ni, kì í sọ ọmọ ọkọ ọmọ àlè ni o. Ọmọ ọkọ kò ní fẹ́ balẹ̀ bàbá rẹ̀ jẹ́, yóò àjáde kílẹ̀ tààlàtẹ̀ ọdún kí láti ẹ̀fẹ́ sí náà, ẹja mọ̀ sọ́dọ̀ Olódùmarè. Èmi lọ́rọ̀ púpọ̀ tí wọ́n sọ, ṣùgbọ́n wọ́n fi gbogbo àsìkò pé gbogbo ọmọ ọkọ Yorùbá wípé Ìwó bàbá tẹ pé Ìlọrin ẹja fílẹ̀ fún wọn, wọ́n lágbára lù wá lọ́mbẹ̀. Sáà Yorùbá bá táwa ní tẹ̀lé dẹ̀rẹ̀ tá à ń dójú ẹ̀sìn kí tán fi gbà wó lọ́wọ́ wa, wọ́n padà gba ogun Yorùbá tẹ́lẹ̀ ọ̀kan. Èyí tó dùn mí nípa láwọn gómìnà, táyé gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun wa jẹ́ mùsùlùmí ni, ṣe pé ìtààmọ́ sọ ní pé ó ti ń pàdé. Ẹnìkan sì jáde nínú ìlú, ó sì ń sọ pé ṣẹ̀ríà táwọn gbébọ̀ yìí o, táwọn bá fi ní 70-80% o, àwọn ó gbélé gbogbo ẹ̀sìn lórí. Àfìgbà táwọn ẹ̀sìn yòókù náà bá tí ó sọ wípé àwọn náà ti gbé òfin tí wọ́n wá o, káwọn ò tó fún wọn ní freedom. Níjọ́ ọ̀lẹ́gbọ́n sí Kristẹni sọ wípé àwọn fẹ́ gbé ṣẹ̀ríà court fún Kristẹni Buhari, àwọn ò bá yín ní wàhálà. Ìjọ ní ìṣẹ̀ṣe sọ pé ókè o, gbogbo àti gbogbo ẹ̀yin aráàlú ìṣẹ̀ṣe lọ la fẹ́ gbé wá tá a ti design ilẹ̀ fún yín. Ṣùgbọ́n mùsùlùmí ló ti dọ́gbọ́n ète àti gbàlúòlù àti gbalẹ̀ olè, wọ́n ti dọ́gbọ́n rẹ̀ lẹ̀ ìwà mọ̀mọ́ láti fi kọ́ńkà gbogbo ayé. So dájúdájú tí a fi lè gbà fún ṣẹ̀ríà lọ nílẹ̀ Yorùbá ní ìsìn báyìí, wọ́n padà sọ gbogbo ilẹ̀ Yorùbá dilẹ̀ Muslim táwọn ẹ̀sìn bò mọ́ lu Yorùbá náà. Tá a fi lè gba Ìwó láyè, yóò dọ̀yọ̀, yóò dé Ṣẹ̀yìn, yóò dógbòmọ̀ṣọ́, gbọ́dọ̀ tó kúlẹ̀ Yorùbá. Èyí láwọn ń pè gbẹ̀yẹmọ Yorùbá sí o, ó ní Mùfútì sọ yìí o, kàkún. Bóyá kàkún, bóyá ní kàkún, ó dìgbà náà ojú òní tí gbẹ̀yẹn lólùfẹ́ wa. Adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Renix tí wọ́n ń bá wa tán po àgbo ìbílẹ̀ láti sọ di ti ìtẹ̀lẹ́yìnbó táwọn èèyàn sì ń lò.
tó sì ń jẹ́rìí sí àkọ́tún agbóhùntún ní láti iléeṣẹ́ Renix Modunjọ èwo ló ti tọ́ mi wò Modunjọ èwo ló ti tọ́ mi wò fún gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ tí wọ́n rí pé wọ́n ní jẹ̀dí tí wọ́n ní jẹ̀dí ilé Modunjọ ilé ìtura ní kọfí ni bó ṣe wà yìí táwálẹ́ nìkan bó ṣe wà ní kọfí ló wà ní ti kọfí tí kọfí yìí táwálẹ́ nìkan táyé pé ó ní jẹ̀dí tàbí kúrẹ́lò fún manpower tí ó wà tún fẹ́ sùn tó yá bí ẹni tí ń wa mọ̀kọ́ ni tí ó fẹ́ sùn Modunjọ kọfí yìí ni ó máa lò kò ní rógun pé ẹ̀yìn ro ni àbẹ́gbẹ́ kan ro ni àbí ẹ̀yìn wá ń wa mọ́tò lálẹ́ ẹ̀yìn wá ń sùn lé sí àná kò irú ẹ̀ dópin ní ọ̀rọ̀ ẹni tí wọ́n ti lọ Modunjọ kọfí yìí Modunjọ láti lè ṣe Renix àwọn Renix ló ṣe ẹni tí fún gbogbo ẹ̀yin tí ẹ bá nílò Modunjọ fọ́nà tí ẹ pé àwọn Renix ló ń lọ lójú ìwòrán yín mo ṣẹlẹ̀ abọ́dọ̀ ìlàbọ̀yẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́wọ̀ káàkiri àgbàlá ayé. kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá eléyìí ni àpòpọ̀ egbòogi tuntun láti iléeṣẹ́ Renix fún gbogbo ẹ̀yin onígbà fàájì tó gbafẹ́ fún gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùnlú tẹ̀mọ̀yáyì eléyìí ni à ń pè ní Modunjọ láti iléeṣẹ́ Renix. Orúkọ tèmi ni Ọmọ́wùnmí láti iléeṣẹ́ Renix Reshape. Èyí ni àgbékalẹ̀ oògùn tuntun tí iléeṣẹ́ Renix Reshape gbé jáde Modunjọ. Èwo ló ti tọ́ mi wò? Wá tọ́ mi wò wá rí i pé mo dùn pa mo dùn gan mo nà ọmọ pa. Oògùn tá gbé jáde yìí oríṣi méjì ni ìkan wà ní coffee ìkan wà ní herbal drink fún àwọn tó bá ń ṣe fàájì àwọn tó ń ṣe fàájì àwọn tó gbáfẹ́ dáadáa yálà obìnrin àbí ìwọ ọkùnrin ni kò sẹ́ni tí ò lè mú àgbo gidi ni tí a fi ewé ṣe tó dẹ̀ jẹ́ pé àgbo ọlọ́tí ni tó dẹ̀ máa ṣe ara lóore tí kò ń ṣe èyí tó máa pààyàn ní ara rárá ìwọ tó bá jẹ́ pé ò ń ṣiṣẹ́ alẹ́ ìwọ tó fẹ́ kàwé lálẹ́ àbí ìwọ tó jẹ́ pé onímọ́tò tó ń wa ọkọ̀ alẹ́ ni òun ni the coffee one òun ni ó máa lò Modunjọ herbal coffee ó máa lò ó dẹ̀ ó máa jẹ́ kí egungun ẹ̀ kó lè wá ríṣẹ́ ẹ̀ ṣe dáadáa dẹ̀rẹ̀ ẹ̀yin ọkùnrin náà bó dẹ̀ jẹ́ obìnrin ni tó bá jẹ́ pé ẹ fẹ́ perform dáadáa ní orí ibùsùn ìwọ àti ìyàwó ẹ fẹ́ gbádùn ara yín ẹ kọ̀ ara tọ́ Modunjọ yìí wò kó tó di pé ẹ lọ sórí ibùsùn ẹ máa enjoy ara yín ni ẹ̀yin tẹ́ bá dẹ̀ tún mú lásán báyẹn tẹ́ bá máa fi sùn ẹ máa sùn wọ́ọ́rọ́wọ́ tẹ́ pé tẹ́ bá máa fi jí báyìí gbogbo egungun ara yín báyìí ó máa jí pépépépé ni kò ní sí pé kọ̀ọ̀kan ṣe yín àgbo Modunjọ yìí bí wine ló ṣe rí ẹ̀yin tẹ́ bá ń gbáfẹ́ tẹ́ ń ṣe fàájì dáadáa ẹ máa mú tẹ́mu tó máa dùn mọ́ yín ni báyìí dẹ̀ rèé adẹ̀ ń ṣe promo lọ́wọ́ adẹ̀ ti gbé jáde rẹpẹtẹ fún àwọn tí ó bá fẹ́ jẹ́ alágbàtà wa ìwọ tó bá jẹ́ pé o fẹ́ oníkòmọ onípatí ìgbéyàwó kàn sí iléeṣẹ́ wa láti wá rà á ṣe promo fún oṣù 3 tó ti bẹ̀rẹ̀ nísìn títí di ìparí oṣù 5 which is May promo yẹn dẹ̀ wà fún pé tó bá ra pálí bíi 10 a máa fún ẹ ní nǹkan sí extra ní owó tí ò dẹ̀ gani lára rárá ni oògùn náà so nǹkan tí ó jáde láti iléeṣẹ́ Renix Reshape tí a mú wá sétí gbọ̀n yín lé nìyẹn Modunjọ wá tọ́ mi wò wá rí i pé mo dùn pa. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé kàn sí iléeṣẹ́ Renix Reshape lórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí.